ẹ kú kalẹ̀ ń bẹ̀ wọn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo òun wà tó ń tẹ́tí gbẹ́tò pátápátá ẹ̀yin rántí kínní yìí ṣẹ́yìn rántí kínní àwo tí ń rọra yí lọ síńjà là máa ń pè láyé ìjọ́un àná síńjà ni làwọn bàbá wa máa pè é bó wọ́n ṣe máa ń lo síńjà gan láyé ìgbàun ó ní àwo kékeré kan báyìí tí wọ́n máa ń fi sí orí rẹ̀ bí wọ́n bá ti fi sí wọ́n gbé ọ̀pá rẹ̀ lé oníwà máa kọrin tí ọmọ bú gbàmù yọmọ bú gbàmù nínú àwọn àpótí spíkà tí wọ́n bá gbé lẹ̀ ń gbà wọn. ó yẹ yín àgbà wá búra mbéwé òṣọ́rí abónírúurú nǹkan eré ńlá ti ṣe rí gbà tá a wà ń kéékèèké àwọn eré mọ́ni gbàgbé tó jẹ́ pé àkàìkà tán ni pàtàkì jùlọ lórí ètí mo mú wá yìí ṣàṣàlà ọmọ tí yóò bá ilé láyé ṣàṣà ni ìwọ tó bá mọ̀ pé ọba láyé ọba síńjà yìí láyé bá ń fi sábàlá àríwísí bó wọ́n ṣe máa ń lò ó báwo gan ni wọ́n ṣe máa ń lo síńjà yìí bẹ́ẹ̀ bá bá láyé tó jẹ́ pé ẹ gbọ́njú mọ́ ẹ sì gbọ́njú bá ẹ fi sí ìdáhùn yín sábàlá àríwísí ẹ jájọ rí sí kájọ wo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan bó wọ́n ti máa ń lò gan síńjà làwọn bàbá wa máa pè láyé ìjọ́un àná àwo kélébé báyìí tí wọ́n máa ń fi sí bí wọ́n bá ti fi sí àwọn olórin bóyá orin epo àkàní á fi sí àbí Yusuf Ọlátúnjí wọ́n wàá gbé ọ̀pá orí rẹ̀ wọ́n ó gbélé lórí wọ́n rọra máa ní ọ̀bà máa yí lọ yọ́ máa yí lọ ní ọ̀bà máa kọrin bó ti rí nù o kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè ẹ̀yin èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó olóko mi bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ tẹ́ gbádùn rẹ̀ tẹ́ sì tún fẹ́ ká tó mú mi wá ẹ fọ́lọ̀ ojú òpó yìí ẹ ṣíà rẹ̀ ẹ kọ́mẹ̀ǹtì ẹ lọ rí subscribe sójú òpó YouTube wa Àgbàwábúra Àròyé TV méjèèjì ẹ lọ rí tẹ̀lé lẹ́yìn ọ̀sọ́kà ní kẹ́ ẹ lọ rí tẹ̀lé ẹ máa bá wọn kan ọ̀jọ̀kan àwọn ètò wa àti ìlànà wa lẹ́ẹ̀mọ̀ bá ń bẹ̀ kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè wọ́n mọ rí yín láìpẹ́ ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tàgbà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba Àgbàwábúra wò tẹ́wé ò ṣe é rí.